ìkànnì Ọmọadé TV náà la wà yìí. Mo kí gbogbo èèyàn lólùfẹ́ Ọmọadé TV wípé a kú ọjọ́ méjì, a kú ọjọ́ mẹ́ta. Yóò dára fún wa. Ọdẹ ọdún bí? Kí la tún mú wá sótì gbọ́ wa ní orí ètò ní àṣálẹ́ tòní? Kí la tún mú wá sétí ìwòran wa ní àṣálẹ́ tòní? Ìjẹ́ tí ẹ ti gbọ́ nípa sinimá tuntun kan tí ó ṣẹ̀ṣẹ̀ jáde ní àná òde yìí láti ọwọ́ ọ̀gá wa, èèyàn wa, olólùfẹ́ wa àtàtà ọ̀hún, Ọdúnladé ọmọ Adékọ́lá. Ìjẹ́ ṣé ẹ ti gbọ́ nípa sinimá yìí tí ó dẹ̀ ti wà lórí Netflix, káàkiri àwọn platform tí wọ́n ti ń wo àwọn sinimá lọ́lọ́kan òjọ̀kan lórí sinimá tí a ti ń wò. Kí wá ní àkọlé eré náà? Kí ni àkọlé iṣẹ́ yìí? Lákàtàbú ti jáde sí orí ìkànnì ayélujára tí a ti máa ń wo sinimá gẹ́gẹ́ bí Netflix. Àwọn orí sinimá ó ti jáde síbẹ̀ kí ẹ lọ máa wò lọ́kùnlọ́kùn òjọ̀kan. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló recommend sinimá yìí wípé sinimá yìí yóò ládùn, yóò lóyin. Ẹni tó ṣe sinimá yìí ó jẹ́ ọ̀kan gbòógì nínú àwọn eléré orí ìtàgé tí ó lè jẹ́ pé sinimá tí ó máa ń ṣe, ó máa ń lààmìlaka tó dẹ̀ máa ń mìlú tìtìtì. Ọdúnladé ọmọ Adékọ́lá, òun náà ló kópa nínú Fọlọ́runṣọ́, òun ló kópa nínú Oyènúsì, Monday ọmọ àdúgbò, Dàgbòrú. Ẹ ṣáà rí bí ó ṣe kópa nínú àwọn sinimá wọ̀nyí tí wọ́n dẹ̀ kópa takuntakun. Ọ̀pọ̀lọpọ̀ àwọn sinimá ni Ọdúnladé ọmọ Adékọ́lá ni wọ́n ti kópa nínú sinimá yìí tí wọ́n dẹ̀ kópa ribiribi nínú sinimá yìí. Ṣé jagunjagun la fẹ́ sọ ni? Àbórìṣà la fẹ́ sọ? Wọ́n ti kópa nínú oríṣiríṣi àwọn sinimá wọn àti èyí tí wọ́n ń bá àwọn ènìyàn ṣe lọ́lọ́kan òjọ̀kan. Àwa ń bẹ t'onílé tẹlẹ́mù, à ń bẹ ti ará ọ̀rẹ́, ọmọdé, ọkùnrin, obìnrin wípé sinimá yìí ó ti jáde báyìí kí ẹ lọ bá wọn máa wò lórí Netflix. Lákàtàbú ni sinimá yìí. Ipa wo wá ni Lákàtàbú yìí? Báwo ni Lákàtàbú yìí? Báwo ni ó ṣe rinlẹ̀ tó? Báwo ni yóò ṣe bùyáyà tó? Ìgbà tí a bá ń débẹ̀, tí a bá ti ń wò, òun náà ni kẹ́ máa recommend comment yín sí abẹ́ sinimá yìí. Kí ẹ dẹ̀ bá wa máa comment sí abẹ́ fídíò yìí. Bí Lákàtàbú bó ṣe dùn, bó ṣe dára sí, quality tó wà nínú Lákàtàbú ó ti yé. Ẹ bá wa máa tẹ̀, kẹ́ bá wa máa fi ránṣẹ́ sí ìsàlẹ̀ fídíò yìí. À ń bẹ tolórí tẹlẹ́mù wa ni kí ẹ bá wa máa wò lọ́lọ́kan òjọ̀kan. Lákàtàbú ó ti jáde, kí ẹ lọ wò. Ṣé ẹ gbọ́? Ẹ má fi gbígbọ́ ṣaláìgbọ́. Ẹ má fi gbígbọ́ ṣe aláìgbọ́. Tí ẹ bá dé orí Netflix àti sinimá àti àwọn ọlọ́kan òjọ̀kan orí social media tí a ti ń wo àwọn sinimá, ibi tá a ti wo òrìṣà ni, ibi tá a ti wo òrìṣà àti àwọn ọlọ́kan òjọ̀kan sinimá bẹ́ẹ̀ lọ. Jagunjagun. Ẹ já wo eléyìí náà bá ṣe wò. Bá ṣe wo sinimá òrìṣà, jagunjagun. Ẹ já tún ṣe bẹ́ẹ̀ náà ká wo sinimá Lákàtàbú. Lákàtàbú yìí ó dá mi lójú wípé number 1 ni yóò tún jẹ́. Ó ti yé yín. Ẹ já wo Lákàtàbú yìí kí ẹ bá wa wò. Ìjẹ́ṣẹ́ tún ti wá gbọ́ nípa àwọn ẹgbẹ́ òṣèré orí ìtàgé kan tí wọ́n tún ṣẹ̀ṣẹ̀ jáde lọ́wọ́lọ́wọ́ ńsìn, tí wọ́n ti ń milẹ̀ tìtìtì, tí wọ́n ti ń mìlú tìtìtì, tí wọ́n ń gbóná lọ́wọ́ títí. Ìyẹn ni àwọn ẹgbẹ́ Ohantap. Ẹgbẹ́ Ohantap ó ti fi ẹsẹ̀ múlẹ̀ o. Ó ti fẹsẹ̀ múlẹ̀, ó sì ti fìdí múlẹ̀ láti ọ̀dọ̀ ìjọba, tí ìjọba sì ti fòǹtẹ̀ lù wọ́n. Ẹgbẹ́ Ohantap ni o. Àwọn náà ti fìdí múlẹ̀. Gbogbo ọlọ́kan òjọ̀kan ara wa tá a bá fẹ́ darapọ̀ mọ́ ẹgbẹ́ Ohantap yìí náà, a láǹfààní láti darapọ̀ mọ́ wọn. Wọ́n ní ẹ̀ka lẹ́kànjọ̀ká o káàkiri orílẹ̀-èdè Nàìjíríà, gẹ́gẹ́ bí oríṣiríṣi àwọn ẹgbẹ́ bó ti ṣe ń bẹ lórílẹ̀-èdè Nàìjíríà káàkiri. Bẹ́ẹ̀ náà ni àwọn ẹgbẹ́ Ohantap yìí ni àwọn náà ti ní ẹ̀ka káàkiri orílẹ̀-èdè Nàìjíríà àti àgbáláyé. Ẹ̀ka wọn bẹ nílùú Èkó. Fún gbogbo àwa tá a fẹ́ darapọ̀ mọ́ wọn, ẹgbẹ́ Ohantap, ẹ kàn sí wọn náà ní
ìlú Èkó, wọ́n ń bẹ nílùú Èkó, wọ́n ń bẹ nílùú Ọ̀ṣun, wọ́n ń bẹ ní Kwara State, wọ́n ń bẹ lógùn State, wọ́n ń bẹ lẹ́kìtì, wọ́n ń bẹ lóǹdó. Káàkiri orílẹ̀-èdè àgbáláyé, lórílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n wà. So fún gbogbo ẹni tó bá fẹ́ darapọ̀ mọ́, ẹ darapọ̀ mọ́ wọn. Ẹ search wọn ní Facebook Ohantap, ó máa gbé wá. Instagram handle Ohantap, ó máa gbé wá. Telegram Ohantap, ó máa gbé wá. So lọ́lọ́kan òjọ̀kan orí platform tí ẹ bá ti darapọ̀ mọ́, ẹ kàn tẹ́, ó máa gbé wá. Bẹ́ẹ̀ náà ni wọ́n ń bẹ ní TikTok, ẹ darapọ̀ mọ́ wọn, ó máa gbé wá. Á dára fún wa. Tọ́ gẹ́gẹ́ bá a tún ṣe ń bá ètò wa lọ bọ̀ tẹ́lẹ̀ Lákàtàbú ọkùnrin ogun, Lákàtàbú ọkùnrin ogun, Lákàtàbú ọkùnrin ogun. Gẹ́gẹ́ bá a ti ṣe mọ̀ pé ọmọ Adékọ́lá, Ọdúnladé Adékọ́lá kì í hèèrà tí ò lọ́mọ nínú. Ọdúnladé kì í hèèrà tí ò lọ́mọ nínú. Ẹ jọ̀wọ́ a máa ń bẹ̀ wá ni, ẹ bá wa wo Lákàtàbú yìí, kẹ́ tó bá wa kọ́mẹ̀ǹtì ẹ̀, ká wá wo ìyàtọ̀ tí ń bẹ láàrin Lákàtàbú àti òrìṣà, ká wá fi wé jagunjagun. Ìjẹ́sẹ̀ gbọ́ mi, ẹ jẹ́ ká wo ìyàtọ̀ tí ń bẹ láàrin Lákàtàbú, jagunjagun àti òrìṣà. Ká wá wò ó bó ti ṣe mílẹ̀ tìtìtì sí. Àwọn quantity tí ń bẹ nínú Lákàtàbú, òrìṣà àti jagunjagun. Gẹ́gẹ́ bí a ti ṣe mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbààgbà òṣèré náà ló kópa nínú sinimá, àwọn sinimá wọ̀nyí tí à ń kó sọ ipa ẹ̀ yìí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbààgbà òṣèré ni wọ́n kópa nínú àwọn sinimá wọ̀nyí, tí wọ́n sì kópa wọn ribiribi, tí wọ́n fi gbogbo ara àti ọkàn wọn ṣiṣẹ́ nínú àwọn sinimá yìí. Gẹ́gẹ́ bá ti ṣe wo òrìṣà, nígbà tí òrìṣà jáde, òrìṣà rèé o, òrìṣà lọ́tún, òrìṣà lósì. Tá tún wo jagunjagun náà bẹ́ẹ̀ bákan náà, tí jagunjagun wá láti ọwọ́ ẹ̀gbọ́n wa, ọ̀gá wa Fẹ́mi Adébáyọ̀, tí jagunjagun náà mílẹ̀ títí tó ti jẹ́ wípé àwọn náà gbìyànjú, wọn ṣiṣẹ́ takuntakun. Ẹ jẹ́ ẹ tún wá lọ bá wa wo Lákàtàbú yìí náà, kí a tún wo quality tó tún wà nínú òun náà, ká tún recommend òun náà fáráyé. Bá a ṣe recommend òrìṣà fún aráyé, ìyá wa tá kọ́kọ́ wo òrìṣà, tá a recommend òrìṣà fún àwọn èèyàn pé òrìṣà ó dùn, ó dùn, ó dùn, ó dùn. Tá a wo jagunjagun, tá a pé jagunjagun ò gbọ́dọ̀ mọ̀ wò, tá a tún pè fúnra wa. Ó yá ẹ tún wo Lákàtàbú náà, ká tún wo Lákàtàbú náà, ká tún wo àwọn iṣẹ́ ribiribi, iṣẹ́ akọni tí wọ́n tún ṣe nínú Lákàtàbú. Ó ti jáde ní àná òde yìí, àná òde yìí on 16 ló jáde sí orí Netflix cinema, kẹ́ ẹ lọ wò ó níbẹ̀. Lákàtàbú ọkùnrin ogun. Tó a kí gbogbo wa, ẹ ṣé, a kí gbogbo ẹ̀yin olólùfẹ́ Ọmọ Adé TV lórí ìkànnì tá a wà yìí. Ẹ bá wa máa like, ẹ bá wa máa subscribe, kẹ́ ẹ bá wa máa share ètò wa tí ẹ bá ń gbádùn wa, á dára fún wa. Èmi náà lọmọ yín, àbúrò yín, olólùfẹ́ yín ọ̀hún, Raphael Ọmọ Adé. Mo ń fàsìkò yìí kí gbogbo wa pé á dára fún wa o. Ẹ túyáyá kẹ́ ẹ túyàyà, kẹ́ ẹ lọ bá wa wo Lákàtàbú. Kẹ́ má wá gbàgbé, iṣẹ́ kan náà ń bọ̀ tó máa milẹ̀ tìtì láti ọwọ́ ẹgbẹ́ Ohantap. Láti inú ẹgbẹ́ Ohantap ni iṣẹ́ yìí yóò ti jáde. Inú ẹgbẹ́ Ohantap ni iṣẹ́ yìí yóò ti jáde. Fún gbogbo ẹ̀yin tí a bá fẹ́ darapọ̀ mọ́ wa, tàbí bá wa fẹ́ polówó ọjà yín lórí òpó ìkànnì wa, ẹ pè wá sórí nọ́mbà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa +218 9101 86730. Lẹ́ẹ̀kan sí +218 9101 86730. WhatsApp nọ́mbà wa nìyẹn. Ẹ kàn sí wa lórí ìkànnì WhatsApp nọ́mbà wa, a máa kàn sí yín, tàbí kẹ́ ẹ tún kàn sí wa lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa +218 944 044 983 +218 944 044 983. WhatsApp nọ́mbà wa náà ló náà. Tí ẹ bá ti kàn sí wa lórí WhatsApp nọ́mbà wa, èyíkéyìí tí ẹ bá ti kàn sí wa, á dá yín lò lọ́gán. Tí ẹ bá fẹ́ darapọ̀ mọ́ Ohantap all over the world, ẹ darapọ̀ mọ́ wa lórí WhatsApp nọ́mbà tí a tẹ̀ sí, tí a fi ránṣẹ́ síde yìí lọ́gán, ọ̀dọ̀ wa náà ni yóò bọ́ sí. Tẹ́ bá dẹ̀ fẹ́ gbọ́jà, tẹ́ fẹ́ gbéṣẹ́ fún wa, tẹ́ fẹ́ gbọ́jà fún wa, bóyá ẹ fẹ́ polówó ọjà yín, bóyá ẹ fẹ́ kàn sí àwọn ènìyàn, ẹ kàn sí wa lórí WhatsApp nọ́mbà wa náà, á dá yín lò, yóò dára fún wa láṣẹ Ọlọ́run Ọba. Tèmi tiyín tòótọ́, ó dàbọ̀.